الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أسلافي ونعم بيت بس وليت الوالدة كان مسلمين wọ́n ti máa ṣe ìjọsìn nínú ẹ̀. orúkọ mọ́sálásí onáṣẹ́ ní Baytullah al-masjidu Baytullah ilé Allah onáṣẹ́ mọ́sálásí. mùsùlùmí ọgbọ́dọ̀ fi kórìíra mọ́sálásí sínú ọkàn rẹ̀. wọ́n bá sọ sí fọ́ọ̀mù àyàn mọ́sálásí lóde. ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ìgbà tó wà nínú mọ́sálásí àti ní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀mí rẹ mímí rẹ wọ́n ṣe kókakóka kí gbàdámì rẹ kẹ́kọ̀ọ́ tó bá rí bá lọ yẹra rẹ wò kọjájú tó mùsùlùmí ni ọ kọjájú pọ̀ gba owó àkùkọ nítorí pé tí ọkùnrin ọba balẹ̀ nínú mọ́tíláṣí ṣé ń gbà tí ọba wa kó mọ́tíláṣí tó jókòó sọ́dà ṣẹ̀fọ́ sígbà náà lọ́kàn rẹ̀ ó tó kalẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ ibi ẹ̀sán ńlá olúwa ti pèsè rẹ̀ kalẹ̀ fáwọn ẹni tí wọ́n bá jẹ́ ike ọkàn wọn rọ̀ mọ́ mọ́sálásí nínú àwọn méje sanadu rasulullah àdìsẹ́lẹ̀ tí wọ́n máa bẹ lábẹ́ kòjì ọlọ́ lọ́jọ́ gbẹ̀gbẹ̀ lọ́jọ́ tí èmi sì kòjì bá àtúntì ọlọ́ ọ̀nà mi wọ̀rọ̀ tó lọ́nu àlùfóòbù mọ̀àlùlẹ́kùn bẹ́ẹ̀ mẹ́tẹ́ẹ̀lì àti ẹnìkan tó ṣe fi ọkàn rẹ̀ ọ̀rọ̀ ọmọ kíláàsì torí ẹ̀ nígbà tí ìwọ bá ti jẹ́ ẹni tó ṣe wípé bàbá ń sẹ̀sìn rẹ lójú méjèèjì ọ̀jẹ́ ẹni tó ṣe wípé ẹsẹ̀ kan ní Islam ẹsẹ̀ kan lóde rẹ̀ lọ́ba jẹ́ orí pé ìfọkànbalẹ̀ tí a máa fẹ́ fún ọ nígbà tó wà nínú kíláàsì èèyàn lè dé ní kíláàsì pásítọ̀ sọ láti òtótó láti ti lè parí sọdá kéèyàn má ti fi jáde òòrè ní méjèèjì jáde nítorí pé ńgbà tó dúró ní tó tó di pé sọdá ti dé wọn tún máa kọ lára fún kíkọ ní tẹsẹ sọdá lópin ìgbà tó ṣe fún ìdúró de sọdá sí àwọn àti wá parí àmọ́ wò sí jáde oṣù jókòó láyé tó ti sálámù àwọn mẹlẹka ọlọ wọn máa sọ̀rọ̀ àdúrà kan pé اللهم اغفر له اللهم ارحمه الله صريح الله كان قولي نقول في بيرسون عند المسلمين في مسلمين بني بكاتا يوالي الله فالتكيبا تقوات المسلمين كتو بكي أن بكاتا عنده سواء جلد أو في أسطور الله رارا من ليرة ní gbogbo àyùsọ wà nínú ilé rẹ máa jí lóru máa ra wọ́n láti ẹ̀fẹ̀ sí ọlọ́ àti ọ̀gẹ́ láti sọ̀rọ̀ nǹkan tó máa ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé wọ́n máa ń dáyà lò nígbà téèyàn bá pè téèyàn bá kájú sí àwọn májẹ̀mú àdó àlọ́gbà tọ́ba tí wọ́n wá sí ní kíláàsì pápá àti sọ̀dá nígbà tá a wà nínú ìkórè kalẹ̀ nígbà tá a ti sọ̀dá sí lọ́wọ́ gbogbo àwọn bùkátà rẹ̀ máa wí máa sọ máa bèrè wọn wá àjọyọ̀ lọ́gbọ̀ọ́ bùkátà rẹ̀ fún nígbà tó ń tẹ̀tẹ̀ ṣọ́ọ̀bù kó tó di kí wọ́n sálámà àtẹ̀ṣọ́ọ̀bù tó yẹ kí káká ti tẹ́ ká sálámà máa sọ̀rọ̀ gbogbo tó máa fẹ́ àyè gbígbàdúrà náà tó ń bẹ̀rù nínú orí ńlá tó lu àfikún wa adúpẹ́ fún ọ̀lá tó sì wá ní mùsùlùmí àkọlọ́mọ̀ fún ọ̀lá wọn bẹ nínú àwọn èèyàn jẹ́ pé ojú ayé nìkan làwọn ti ń ṣe Islam wọn kò dénú rárá kọjá àṣírí wọn ò gbòmá àṣírí ti tú wípé àwọn eléyìí wọn jẹ́ ṣekúṣẹyẹ wọn kì í ṣe mùsùlùmí rárá nítorí pé wọn ti ń da nǹkan mí papọ̀ mọ́ Islam wọn tẹ́lá ti da nǹkan mí papọ̀ mọ́ Islam ti bàjẹ́ lápẹ̀jú ẹ̀rí pé púpọ̀ nínú wa iná ìlọ́jọ́ tó máa ti lówó kò ní jẹ́ mùsùlùmí má yọ lọ wọ ilé olóko yìí kò ní ṣe Islam yẹn má
ẹgbẹ́ olóko ní náà máa ṣe tí wọ́n á mọ́sálásí ó fi ń kàn máa jẹ ní wọ́n fi ń kan ara rẹ̀ dànù torí pé mọ́sálásí tí wọ́n kò wúlò mọ́ nígbà tó ti tẹ́lẹ̀ bọ́ tó ti di abọ́bíbọ̀ pẹ̀lú olóòkà olóògùn ìsìláàmù wo ló ń ṣe máa ọ̀bẹ nínú wa ẹni tó ti kó tún lọ sí hajj aláàjì ni wọ́n máa ń pè gẹ́gẹ́ bí wọ́n máa ń pè ra wọn tó máa ń ti lọ hajj ṣùgbọ́n kò lè má lọ sí church kò lè má lọ sí church so àti wọn ti ń tú alhamdulillah torí ẹ ẹnìkan wọn máa ń rò pé wọn fi búrẹ́dì kó islam lómi ọbẹ̀ nítorí pé islam ò rí o adúpẹ́ fún Allah kò sí tọ́pọ̀ amẹ́fẹ́ Allah ọ̀fẹ́lẹ̀ náà àwọn mùsùlùmí náà tó lè sọ pé orí tàn jẹ alhamdulillah láì jẹ́ pé atẹ́kùn fẹ́ kúrò adìẹ rẹ̀ di hàn dà ẹnìkan nínú àwọn ẹni tó ń jẹ́ yà àjọ ní tọ́sí kan òun sọ fún ẹnìkan nínú àwọn mùsùlùmí nílẹ̀ yìí ó ní kí ló dé tó fi jẹ́ pé lágbájá tí àníkọ̀ wá kí òsì yọjú sí láti wá kí ó tún wá dá lọ́wọ́ á ó lọ sílé wá sí ẹni tí ń gbé ní tọ́sí ẹ̀hìn tó wá tẹ̀ ẹ́ pé kò mí ní gbé ní òun lè wá bá wọn ò fi ti pé èdè mùsùlùmí ṣe àwọn ẹ̀kọ́ wọn wọ ọmọ tọ́sí kó wọn lọ kíyàn kí láti pẹ̀lú eléyìí ní ẹ̀ máa jáde bọ̀ gbogbo ẹ̀ tó bá rí yàn tí wọ́n máa pé ọmọ kíyàn ni wọ́n sọ pé kílẹ̀ yìí náà wá lọ́dọ̀ aláàjì tó bá ní bá àwọn náà títí tí ẹ̀yin mùsùlùmí ọwọ́ tọ́jú ọ̀dà ni ńbọ́lọ́dà tí wọ́n á tó bá wá jẹ́ bẹ́ẹ̀ o a jẹ́ pé ọ̀pọ̀ nínú yín àwọn ẹni tó ṣe é pé àwọn máa wá sọ́dọ̀ àwọn ọmọ wa gbàdúrà kẹ̀ tọ́ba ń sọ̀rọ̀ aláàjì lágbájá oníbẹ̀rẹ̀ sọ̀rọ̀ aláàjì sàmẹ́lò aláàjì ní gbogbo àwọn ilé sígínà àwọn ọ̀nà aláàjì ó ní lábẹ́ àná ó ní lẹ́yìn tó gbàdúrà àgbàdo méjìlá la hawla wala quwwata illa billah láwọn ẹni tó bá ti ń dákọ̀ wọn làwọn náà ń dá wọn tòtí pa òkè pẹ́ẹ́lú lọ títí pátó pẹ́ẹ́lú tó ti fi masha Allah bí máa ń gbàgbé ẹ̀ lẹ́dà torí ẹ̀ wọ́lọ́ àbínú náà fi kí lọ́pọ̀lọpọ̀ wọ́n èsè mùsùlùmí ẹ̀dá kò sí ní tó lè ka oníkan lè máa ríra kan lè máa rí ta kọ́ wa yọ ọmọ pa ẹ̀dá kan yín tẹ̀ lọ́sọ́ tẹ̀ ríra tẹ̀ yọ ríta ókè ayé ti rí yín tó ṣe ókè wọ́n lọ sọ́ọ̀tù náà akúṣe òkun bẹ́ẹ̀ àwọn ayélujára òkun bẹ́ẹ̀ ẹni tó ṣe ike àtẹwò ní bá ti ní bá sùn wọn òkun bẹ́ẹ̀ kí ni kí wọ́n lọ tẹ́lẹ̀ náà kí ni wọ́n ìyẹn wàhálà lọ́wọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ torí di ẹlẹ́yìí báyìí yorùbá náà ló ní báyìí ti yọ tó làáyọ gbọ́ àwọn tó fún kòyìn láti rí wọn ti tún yín fún un tẹ bá padé bíi pé gbogbo kọyìn ń pè jáde ó kọ̀ là olú ẹlẹ́dàá àkọsà àmúwá subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.